Ó ṣeé ṣe kẹ́yìn máa rò wípé báwo ni mo ṣe lè kọ́ èdè Yorùbá láìsí lórílẹ̀-èdè Nàìjíríà, àbí báwo ni mo ṣe lè kọ́ ọmọ mi ní àwọn ọ̀rọ̀ tá à ń lò lójoojúmọ́ lédè Yorùbá. Mo fẹ́ kọ́ èdè Yorùbá ṣùgbọ́n gírámà le. Ǹjẹ́ àwọn ìwé Yorùbá tó jẹ́ àkàgbádùn wà bí? Òkè òkun ni wọ́n bí ọ sí, ibẹ̀ náà ló sì dàgbà sí. Ó wá ń wò wípé ǹjẹ́ àwọn ìwé kan wà tá a kọ lédè Gẹ̀ẹ́sì àti èdè Yorùbá tó lè máa kà tó lè tọ́ ẹ sọ́nà láti kọ́ èdè abínibí rẹ àti láti máa ṣe ìgbélárugẹ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ǹjẹ́ yín fẹ́ kọ́ nípa èdè Yorùbá? Àbí ẹ fẹ́ ra àwọn ìwé àkàgbádùn fáwọn ọmọ yín láti kọ́ èdè Yorùbá? Ẹ fẹ́ mọ̀ nípa oúnjẹ ilẹ̀ Yorùbá? Àbí ẹ nílò ilé ìtajà orí ẹ̀rọ ayélujára láti ra àwọn nǹkan oríṣiríṣi bíi bàtà, aṣọ òkè, ìlẹ̀kẹ̀ àti nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Ẹ mọ́ làágùn jìnnà. Ẹ mọ́ lọ sí www.discoveryoruba.com. Ibẹ̀ lẹ ti rí àwọn oríṣiríṣi ẹ̀kọ́ nípa èdè Yorùbá àti àwọn nǹkan tó ń ṣe ìgbélárugẹ àṣà àti ìṣe ilẹ̀ wa.